yín ipe pípa wọ́n ń kà jáde apart from gbogbo platform ẹ̀yin ẹ̀dẹ̀ ń fi etí ara yín ẹ̀ fi ń gbọ́ kábà sọ pé bóyá àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa Islam bá ká ní wọ́n mọ tí wọ́n ń sọ àbí wọ́n mọ tí wọ́n ń kà ṣé ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ní ẹ̀sìn wa sọ pé ẹni tó bá sọ ẹ̀sìn wọn yín sọ pé ẹni tó bá kéde àwẹ̀ apart from Sultan Sokoto ipe ẹ̀sìn wa ní pé ká pa á. Allahu Akbar. ẹ̀dẹ̀ gbọ́ ìyẹn ẹ̀dẹ̀ gbọ́ sí etí ẹgbọ́ sí etí ẹgbọ́ tí àwọn àfáà ńláńlá wọ́n ti ṣe wọn ní aláwùlọ́lá kò bá. ẹgbọ́n tí àwọn àfáà ńláńlá tí wọ́n ń confirm wípé ànábì fẹ́ Aisha ní ọmọ ọdún 6 ó bá sùn lọ́mọ tí 9 àwọn akọ́lá sọ àwọn àfáà ńláńlá ló sọ ẹ̀dẹ̀ gbọ́ sétí ẹgbọ́ gbogbo bí wọ́n sọ pé ẹni tó bá kúrò nínú ẹ̀sìn Ìsìlámù ẹ̀sìn wa ní pé ká pa ẹgbọ́ sétí ẹ̀dẹ̀ sì tún jókòó sínú ẹ̀ náà ẹ̀dẹ̀ tún lẹ́nu ẹ̀dẹ̀ sì ń sọ̀rọ̀ ẹ̀dọ̀ tó lè yàgòrè fóṣù 6 ẹ wà lórí social media ẹ rí tó ń ṣẹlẹ̀ ní Iran ẹ wà lórí social media ẹ̀dẹ̀ ń gbọ́ gbogbo kí ni ẹ̀dẹ̀ ń rí ẹ gbọ́ tí àwọn ṣèyíkì tó jẹ́ pé ṣèyíkì àwọn àràbọ̀ ṣèyíkì láńlá wọn bí wọ́n ṣe ń sọ pé àwọn ẹni tó bá ṣe báyìí àwọn gbọ́dọ̀ pa ni ìmí ìkan sọ pé bí apalọ̀ wà tán ṣí sí Saudi ilé wọn ti ṣílé ọtí báyìí ní Saudi wọ́n ní bíúrì tán ti ń pọn ọtí ní Saudi wọ́n dẹ̀ ń sọ fẹ́yìn bí pé ẹni tí a drop of ọtí bá kán sí lẹ́nu ẹ máa kírun fún 40 days Ọlọ́run dẹ̀ ní gba ẹran yín. Allahu Akbar. wọ́n dẹ̀ ṣì bí apalọ̀ sí. wọ́n pè ní àga tí ò lẹ́sẹ̀. wọ́n ní alára kò bá. ẹ̀yẹ́ wá ní ẹ wá la ẹnu yín gbàgà ẹ wá bú àwọn baba ńlá baba tí ẹ bú àwọn fọ́fadà wọn ẹ wá lọ mú àwọn baba oníbaba ẹ wá fi ṣe baba tí yín. Allah ni baba. ṣé wọ́n sọ fún yín pé wọ́n nínú Kùránì náà wọ́n ní pé a kò ní rán òjíṣẹ́ kan sí wọn láì ṣe nípa èdè wọn kí ó lè ṣàlàyé fún wọn ẹ jọ̀ọ́ òjíṣẹ́ tí wọ́n rán sí wọn ní Mẹ́kà Ànábì tán ṣé èdè yín ló ń sọ ni ṣé ó sọ Yorùbá rí. ẹ wá mú àwọn ancestors tí yín ẹ pọ́n wọn lé àwọn ancestors yín kò sí kankan tó fẹ́ ọmọ ọdún 9 nínú wọn àbọ̀ ọmọ ọdún 6 nínú wọn kò sí èyí tó lọ ń gẹṣin kólé nínú wọn o kò sí èyí tó pa odidi mọ̀lẹ́bí kò sí èyí tó rán wọn lọ sí gbogbo wọn gbàyàwó gbogbo wọn o ẹ̀yin wá mú Ànábì pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ gbọ́ táwọn àfa ńláńlá kà sílẹ̀ lórí ìwà tó wù ẹ̀yin wá pé èèyàn láàánú ẹ wò ẹ lọ ronú ara yín ṣe rí the only solution tẹ ẹ ní sọ̀rọ̀ yín ọmọ mi orúkọ yóò ṣòtàn the only solution tẹ ẹ ní sọ̀rọ̀ yín ọmọ Túnjí ọmọ Nàìjíríà ṣẹ́rí manual tán gbélé yín lọ which is Korea ṣẹ́rí manual ní kinní yẹn mọ̀ pé tí èèyàn bá ra bóyá èèyàn ra TV àbúrò fáànù manual máa bá wa manual tó bá yín wá gẹ́gẹ́ bí mùsùlùmí which is that Quran ẹ lọ ju manual yẹn nù use your brain use your own brain ẹ̀dùn ọpọlọ yín ṣẹ́rí ọ̀run iná tán fi dẹ́rù bá yín yẹn iná bàbá mi ẹ ń ṣe mistake kan aláàtí ní kan máa lo ọpọlọ wọn pé nǹkan tó ń bá sọ fún mi ló tẹ̀lé wọ́n tẹ̀ ní kó má bẹ̀rẹ̀ question. that is the problem they have. èèyàn tó ní kó má lọ ọpọlọ ẹ̀ tẹ́ ní kó lọ ọpọlọ ẹ̀ mọ̀ kó má wà ẹ̀gẹ́sì nǹkan tó yẹ. I just wish you can use your head. ẹ̀jẹ̀ fún àti pé bẹ́ẹ̀ wọn náà manual náà ṣe lè wà bí automatic. ẹ kálẹ̀ mo kí everybody ẹ kú ètò lẹ́sà. Sherry, me I want to say something torí pé èmi ti ní experience ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta. Okay. Sherry, Muslim people, fine, I have a Muslim name and mi ò ní deny pé mi ò ní Muslim name. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ má bínú sá. Àbí Mọ́ríámọ̀. Anyone mo ṣáà ní Muslim name ṣe understand. Sherry, ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa ọmọ ilé ìṣẹ̀ṣe ni wọ́n bí mi sí, ọmọ onífá ni mí, ṣó ti yé yín. Sherry, ní ìgbà yẹn lọ́hùn, I could remember grandfather mi tán bá fẹ́ lọ já ewé tán fẹ́ ṣiṣẹ́ fún yàn, èmi ni ọmọ tó last sí wọn tó jẹ́ ọmọ tán mú sọ́dọ̀. Ó wá jẹ́ kí n rí difference between oríṣiríṣi ẹ̀sìn. Sherry, nǹkan tí màá kọ́kọ́ fi lélẹ̀ ni pé ẹni tó ń ṣe ẹ̀sìn Christian ó mọ nǹkan tó gbé dání ó dẹ̀ mọ reason tóun fi ń ṣe kẹ́niyẹn tẹra mọ́. Sherry, ẹni tó bá ń ṣẹ̀sìn mùsùlùmí náà ó mọ nǹkan tóun fi ń ṣe nǹkan tó fi ń ṣe yẹn kò tẹra mọ́. irọ́ kò mọ nǹkan tó fi ń ṣe o tó wá pa wá tán. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ n sọ̀rọ̀ sá ẹ má bínú ẹ jọ̀ọ́ sá very very sorry ẹ má bínú sá. Sherry, ẹni tó ń ṣe ẹ̀sìn
tó ń ṣe ẹ̀sìn àbáláyé ó mọ nǹkan tó gbé dání. Ṣe rí láyé ìgbà yẹn tí olè bá jà níbì kan, wọ́n á sọ wípé wọ́n á fi ayé lála, wọ́n á fi wà, wọ́n á ní wọ́n á fi Ṣàngó. Wọ́n ní ìgbàgbọ́ lórí nǹkan tó ń ṣe yẹn ni wọ́n ṣe ń ṣe. Wọn ò dẹ̀ mú kan mọ́kàn, wọn ò parọ́ fúnra wọn. But I noticed something ní inú Islam. She understand because baba popsi mi ìdílé tiwa is oníṣẹ̀ṣe. Unfortunately, ìgbà tí mo dáàdì tèmi máa gba ẹ̀sìn, wọ́n gba ẹ̀sìn as a pastor. In fact, up till now as I'm saying now, daddy mi is state pastor ní Audio Kwara State. Bọ́lá wá gbé fásitì. In Redeemed Church. Yes. Bọ́lá yẹn gbé fásitì. Nǹkan táwọn àwọn ò gbà fáànà nǹkan tó ń choose nìyẹn. Wọn ò gbà fáànà nǹkan táwọn ń choose nínú ọmọ bàbá àti tiwọn, nǹkan táwọn choose ni pé àwọn fẹ́ ṣe Christian. That's why mo ṣe ń farabalẹ̀ pé nǹkan táwọn gbà ní tiwọn nìyẹn, and he still continue doing it. Ṣé rí something tí mo kàn notice nínú ọ̀rọ̀ àwọn Muslim, how I become Muslim is because ìgbà tí mi marry èmi di Muslim. Ṣé rí mo notice àwọn nǹkan kan bẹ̀ ni pé wọ́n sọ wípé tó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ wọ́n ní Al-Quran says, Al-Quran said, Anobi say, Anobi said. What about you people? This is tell me first many people are watching us. If you come for me, ma fún wọn ní aura to aura ni, and I did come to I'm saying this for my experience. Is a experience and is a bad, very, very bad experience. Wow. Sherry, Muslims have to change the ways of their religion. Anybody that wants to capture my face, you can screen record, you can capture. I don't fucking send anybody. Sherry, Muslim wa ní pé ibi kí kọ́kọ́ gba ibi àbáláyé wa yẹn wọlé. Ṣé mọ̀ normal ẹ̀yin ọkùnrin ẹ̀yin bàbá mi ẹ̀gbọ́n mi tẹ̀ wá ń bì. Tá bá fẹ́ yàwó, ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá ìyàwó tán bá fẹ́ wọlé ẹ̀tọ́ ẹ̀ ni pé tó bá máa kí ẹ̀ tó ju ọkọ ẹ̀ lọ. O gbọ́dọ̀ fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀. But when I got to that family, they told me pé ẹ̀ṣẹ̀ ni pé kí n máa tẹríba fún ènìyàn ẹgbẹ́ ènìyàn bíi ti tèmi. So tí n bá fẹ́ èmi tí mo ti ní ìlera fẹ́ kíyàn, èmi máa kúnlẹ̀ kíyàn, but wọ́n ní no pé mi ò gbọ́dọ̀ kúnlẹ̀. But ó máa ń tì mí lára pé ẹni tí mo pè ní bàbá ọkọ, why will I pé tí n bá fẹ́ bá wọn sọ̀rọ̀ máa kàn lóso wá ní òkè. But ó wá ní mọ́là nǹkan Islam lòun náà. Ìyẹn ló wá jẹ́ kí MC ẹ̀yin gan lẹ́tàrú. Ìyẹn ló wáyé pé náà yẹn is a Muslim bọ̀ ó jẹ́ kí n mọ ìyàtọ̀ ni mo mọ̀ pé àwọn tó ń ṣe Muslim yìí wọ́n jẹ́ oríṣi mẹ́ta o. Afọ̀dù. Wàláhì tàlà ẹ̀gbọ́n mi àwọn tó ń ṣe Muslim yìí ọkọ mi mo wà pẹ̀lú ẹjọ́ burúkú mo mọ̀ ọ́rọ̀ òdì wèrè níṣọ́lẹ̀ èmi àti wọ́n tó oríṣi mẹ́ta. Àwọn kan wà wọ́n believe pé tó bá ti lo kìmáàrù ìyẹn jáde tó gùn délẹ̀, tó bá ti lò tó bá ti wọ̀ ìwọ ló mọ́ jù. Ó parọ́ nìyẹn. Àwọn yẹn wọ́n ṣẹ́rí tẹ́ bá lo normal pé múra lọ́mọlúwàbí Islam tẹ́ lo faith tẹ́ gbọ́ra wà láìsàlẹ̀ ọmọ èṣù ní tẹ́ bá lọ nílẹ̀ fix tẹ́ ń lo yẹ́rì tẹ́ ń lo other thing ṣe Islam. I'm telling you the fact. Anybody tó bá fẹ́ bá mi, I'm ready for you. Aláwùlálá kò bá ṣe é mọ ni màmí. Ṣẹ́rí ẹlẹ́ẹ̀kejì àwọn kan sẹ́ẹ̀tì kan wà tó jẹ́ wípé ibẹ̀ ni mo ti rí àwọn kan tẹ̀ wọ́n pè àwọn kan ní Sufi, wọ́n pè àwọn kan ní Teblik. Àwọn kan Salafi. Yes. Àwọn kan Kọ̀dìlíyà. Ṣé àwọn kan wà tó jẹ́ wípé tí wọ́n bá kọ̀ pojú yín àti obìnrin ọ̀dọ̀ wọn ni mo ti rí, because I am very very close to them, ọ̀dọ̀ wọn ni mo ti rí wípé ẹni tí tó jẹ́ bàbá mi mi ò ní access láti rí bàbá tó bí mi lọ́mọ mọ́. For what? Ó parọ́. Kí ló ṣẹlẹ̀? It's what I am telling you guys. Mo ṣe ní pé kẹ́ fi ara balẹ̀. I'm not tired. Ara mi padà balẹ̀. Ara mi ti balẹ̀ ọkọ mi. I'm just telling what the Islamic they have to change. They have I have many points. Tí mo dẹ̀ máa wọ bẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fún wọn. If you want to continue ìyá mi mo ń gbádùn yín. Come and meet me. I will stand with you. Àwọn yẹn believe pé bó ṣe wà yẹn wípé o ò lè rí bàbá o ò lè rí ìyá. Àwọn kan tó wà tó jẹ́ wípé wọ́n á tún compulsory pé nílé tàwọn àwọn máa ń cover obìnrin. Are you fucking worried? When you see me, did I covered? You can't force me, but some of them force. That's number one.
àwọn kan tún believe wípé ká tún wá kúrò ńbẹ̀ yẹn sá o ká tún kúrò ńbẹ̀ yẹn o ṣé ẹ mọ̀ bí tí human àwọn people yìí ní ìmí nínú wọn dé torí mo mọ̀ pé know how tá a bá 100 jọ a sì máa rí like 10% ọpọlọ wọn pé dáadáa àwọn kan tún believe pé this is what I've passed through they are telling me pé school táwọn ọmọ ń lọ they should withdraw kí wọ́n lọ sí madrasa. Do you know the meaning of madrasa pé kọ́ ọmọ lọ sí lè kéwù yes ọmọ máa lọ lè kéwù but ní ibi tí gbogbo wọn mọ̀ pé Nàìjíríà dé dúró yìí ó sì kàwé ó kọ́ṣẹ́ gan ó sì ń tiraka ó sì ta kó ń ta fùfú kó bá lọ lè kéwù lásán. nǹkan tí ìyàwó àfa máa ń ta rẹ̀ fùfú àti láìlọ́n Ìlọrin. You understand? Yes, that is why lè máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yà wọ́n ń lò ní kọ́ọ̀pù hòtẹ́ẹ̀ wọ́n ń lò ní kọ́ọ̀pù fàṣẹmọ́ra tó ń dẹ̀ mọ́ wọn lára. Allah akibar. Tó bá lò ní kọ́ọ̀pù dání ọ̀rẹ́ òun. kó bá àwọn èèyàn gan ni èèyàn tó lọ sí madrasa kí ló fẹ́ mọ̀ ẹ máa sọ pé aláwọ̀ lákòbá. ẹ máa ní pé kọ́ ọmọ kọ́kọ́ lọ fún madrasa tó bá kò sọmọ tó lọ madrasa tí kò mọ̀wé tó bá lọ á padà sí school. Ọlọ́run ò fàyè ni wá lára o àwa fúnra la wa èèyàn ṣẹ̀dá tiwa là ń fi ayé ni ara wa. Mr. Kọ́lá wọn from Ìlọrin ṣé mo 25,000 people ló ní HIV ní Ìlọrin ṣé yín náà ní Mr. Apart from whether you are from Ìlọrin or not, I'm telling you what Muslim people are doing. You come for me oral for oral and I didn't fucking send anybody. Allahu Akbar. Allah Akbar. Allah Akbar ni MC. They are planning to take over the government. In another place, issue of marriage again. Ká tún kọjá wọnú ká ṣe mọ̀ pé mo ti wọ. Ẹ bá mi power tap family. Mùsùlùmí mo fẹ́ kó wá sókè wọ́n tó bá ṣe mùsùlùmí máa wà ọ̀fọ̀ yìí. Ṣé mọ̀ pé mo ti wọ culture báyìí? Mo ti wọ culture. Mo wọ educative. Mo ti fẹ́ wọ marriage. Ẹ kú ètò. Ẹ jọ mo ṣì ń gbádùn ọkọ mi máa sọ̀rọ̀ lọ. Ìyá yẹn jọ ẹ má disturb ìyá yẹn. I'm trying to tell them many faults tí wọ́n ní they should go àṣebí wọ́n ní àwọn àgbàlagbà kan pè ní Islam tó sọ pé wọ́n mọ̀ nípa ìmọ̀ ó kàn pera wọn kọ́ ní láti adjust then mo ti lọ sí culture mo ti lọ sí education náà mo fẹ́ wọ marriage nìsín. Nínú marriage àwọn náà máa sọ wípé mẹ́ lọ́lọ́run wí it's not a bias bí ọkùnrin fúnbìnrin ọkùnrin fẹ́ fẹ́yàwó àbí it depend on the woman character sometimes I didn't say pé bóyá obìnrin perfect àbọ̀kùnrin perfect. Mostly it's depend on àwọn Christian tó ń fẹ́ méjì àwọn oníṣẹ̀ṣe tó ń fẹ́ méjì but Muslim compulsory tí wọ́n pé tẹ́ ẹ bá máa wí lọ tẹ́ ẹ bá máa wí bọ̀ wọ́n á ní pé ẹ̀sìn àwọn kí ló dé tí Christian sọ pé ẹ̀sìn àwọn kí ló dé tó nífà sọ pé ẹ̀sìn àwọn that's number one. aláwọ̀ lọ́la kò bá. ẹ máa sọ pé Alukuran ṣe thanks for the gift ẹ máa ní Alukuran ṣe Anobi said. All of you Anobi said, and are you there when Anobi is planning, is doing his own life? Baba Samko, mo ti yọ photo woman yẹn kúrò, mo ti yọ video ẹ. Who is the witness? Who is the sayers? Oh no, Anobi say. Anobi say. Mr. GNF, ṣé kò ṣọmọ tó sọ̀rọ̀ lẹ́ pé ń wèrè? Tó bá jọmọ tó sọ̀rọ̀ lẹ́ pé ń wèrè, gbogbo ìran yín máa ya wèrè tọmọtọmọ. Wọ́n bá pè mí ní wèrè, family yín wọ́n tiẹ̀ ti bugi jẹ already. I don't say you guys should go and change. My name is Abulabi. Anobi ló mú ẹ má stress ara yín. I'm telling most people what most especially Islamic Muslim people are doing, they should go and change their ways. Ẹ̀yin yìí lè máa sọ pé lè máa sọ pé kàfàrí ẹ̀yin lè máa sọ pé ọ̀dẹ̀ ẹ̀yin lè máa sọ pé ọ̀dẹ̀ ní kíní kan ọ̀dẹ̀ ní no you cannot even force somebody to do your religion except if the person willingly from his heart. Muslim obìnrin Muslim ló máa Christian obìnrin ló máa ń fẹ́ Muslim obìnrin ni ẹ̀yin Muslim lè máa takú pé dandan tí ò bá ti ṣe ẹ̀sìn wa ẹ máa victimize life rẹ̀ but Muslim ó ń fẹ́ Christian tó jẹ́ pé wọn ò dẹ̀ force ẹ̀ láti ṣe ẹ̀sìn tiwọn. Why everything about Muslim is compulsory? You have to do this. You have to do this. Everything. Once you said your own religion is better than others, can you come out and tell me? I want to pàtàkì. Tell us what continue ẹ̀sìn fi dà lélẹ̀. You sabi you're coming. Ẹ̀sìn Muslim ò dáa pàápàá. Ẹ̀yin lẹ criticize kò sẹ́niwé tó fi dá o. I was once a Muslim. I was brought up in Kaduna. Wọ́n bí mi sí. Ẹ má bínú bàbá mi mo mú tu ọ̀rọ̀ Kaduna yẹn mo fẹ́ gbọ́. Ẹ̀yin gan mú tu àwa náà bí báyìí. Mo ń bọ̀ mo fẹ́ gbọ́dọ̀ ti Kaduna yẹn ẹ jọ̀bọ̀ ẹni sọ yẹ kí n gbọ́ àti kó tọ̀ àti kó ìmọ̀ fún yín ní countdown 5 minutes kẹ́ round up ṣẹ gbọ́. Mo tiẹ̀ ti round up already. Ẹ̀yin lẹ máa criticize pé eléyìí ṣe báyìí ẹ̀yin kọ́
Why are you not saying if you do this, Allah will do this? I don't know. Mo gbé ní Katsina to the extent pé tẹ́ bá fẹ́ slot èèyàn wọ́n á tún pé la ilaha illallah ẹ̀dẹ̀ tó ń porúkọ Ọlọ́run. And you are saying your religion is the best. Everybody ló ní right láti sọ pé religion best, but you people should not say it must. If I said pé kí n máa sọ̀rọ̀ lọ, in fact máa sọ̀rọ̀ gan gidi, but because another people want to talk. àwọn 72 virgin. mo rí àwọn ẹgbẹ́ ara wọn 72 virgin ni wọ́n wà o. wọ́n ti kúrò mẹ́. Mr. ọmọ Jimoh ta àbí ọmọ Jimoh ta yà mute àgbọ̀ yìí. You sabi Atasa. Reza ọ̀gá mi Reza ẹ on mute. ta ló wà mẹ́kún sọ̀rọ̀ okay Atasa ni o. Mr. Alekan ẹ on mute kúrò pé ọba yìí ọba ṣe on mute. àbáyọ ọba ṣe on mute wàá gbé wọn padà sókè sí. Atasa òṣìlámù. ṣé kò sí àwọn family Allah tó fẹ́ wá sókè níṣẹ́ ìlú tí ń bà wọ́n ni. Family Allah níbo ìsàlẹ̀ nílé wọn. Their own is that they should change their ways. Ẹni tó pe rẹ̀ láàfà ó máa bó ṣe kù kọ́lá ló máa tọ̀ kan mu ó dẹ̀ pe rẹ̀ láàfà. ó fa gbóni olóbùkún. ẹ kú ètò. akọyin Mr. Lekan ṣáfà gbáyàwó tiyín náà ni láìlá. Ọlọ́run bá máa fún yín ṣe o. àtúlẹ̀ ọmọ oníṣẹ̀ṣe lèmi láti ilẹ̀ o. ìgbà táwọn mùsùlùmí dé yìí náà wá kó gbogbo nǹkan tí wọ́n ti ẹ̀dá ọgbẹ̀rún ọmọlúwo lèmi. ìyá ọmọlúwo àṣà ọ̀sáwọ̀ èwòdì wọ́n bá ìjọ gẹ́gẹ́ ní gún Amẹ́ríkà lèmi lẹ́wà tí mo ti ń kọ́. wọ́n bá ìjọ gẹ́gẹ́ ní gún. bẹ́ẹ̀ ni láìpa kọ̀ọ̀kan mi ni báwọn gbẹ́dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní bàrà ọ̀la bàrà ayọ̀ bàrà kíkàdé. tẹ́rí Ọlọ́run mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ gbé ẹ̀sìn yìí rí program yìí wá a ti wọ one chance o a ti wọ one chance gan ni. ẹni tí bọ́lẹ̀ náà ti pẹ́ mo fojú window bọ́lẹ̀. sẹ́rí tí àwọn tó kàn bínú yìí ìyẹn ní àwọn muslim tẹ́ bá láwọn muslim kan sìn tọ́sí ń gó ègé sí nǹkan tẹ̀ ń ṣe ẹ gbà pé àwọn Fúlàní tó ti bí sáàrin wa ni because tẹ́ bá jókòó wò dáadáa like I keep ask a lot of people àwọn tó ń ṣe ẹ̀sìn yẹn gangan ṣé àáfàá kan wà tá a rí pàlájì kan tó lọ ṣe president wa rí ni kò sí ṣé pastor kan wà tó ṣe president wa rí ni kò sí so that means pé. wọ́n ti mú network bàbá rẹ̀ ṣé kò ṣe àwọn mùsùlùmí ló pè é. Mr. Lekan MC mọ the funnest ni pé MC ẹ má bínú pé Musa sọ̀rọ̀ ẹ mọ the funnest ni pé ẹ máa criticize Christian but ẹ ti gbàgbé pé kíní tẹ̀ ń lò ní mosque microphone tẹ̀ ń lò ní mosque Christian ló ṣe ìtẹ́ kírun China Christian ni wọ́n àwọn ló ṣe. sísá mi ẹ má tún gbàánu táìmù tèmi náà ẹ ti sọ àtẹ̀kan máa. wọ́n lé àwọn náà bọ́ọ̀lù lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ gbàtẹ́ inú ẹ̀ sọ̀rọ̀ nǹkan àwọn imam ti ń gbé yìí. mo ń sọ àwọn ló gbà mọ́ mi lẹ́nu náà. ó yá Mr. Lekan ìṣẹ́jú 5 ọkọ mi máa. ladies first la máa fi ṣe ní Amẹ́ríkà. ọkọ mi máa bínú. so mo láti respect wọn. má bínú ọkọ mi. ẹ kálẹ́ mà. yà ṣe ń gbọ́ mi báyìí. Mr. Ọláìtọ́ ẹni sọ̀rọ̀ à ń gbọ́ yín ìwé ayédèbò. ṣe rí gbogbo ẹ tó bá ṣì ń gó tó sì sọ pé nǹkan tó ń ṣe yìí program tẹ gbélé MC bàbá olówó Èkó tẹ gbélé yìí tó bá fẹ́ dín yín lọ́wọ́ àwọn ilé á di lọ́wọ́ lágbọ́rọ̀ Ọlọ́run. àmì yàrá. ètà àṣẹ ẹrú ti tó. sẹ́rí plan táwọn muslim ní against ilẹ̀ Yorùbá ṣẹ́tà pa lọ sùn lé díẹ̀ sí fún bí ọdún 3 ọdún 4 sí ìsìn sí ni omi àtẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o. torí pé skul tí wọ́n ń dálẹ̀ yẹn táwọn ọmọ wa ń lọ ọbẹ̀ yẹn ẹ jọ kí làwọn mẹ́ẹ̀ máa fi dà lọ́jọ́ wájú ná lẹ́yìn kan plan kan gbàjọba mọ́ wa lọ́wọ́ ká máa ṣerú kákan máa ṣe wákàtí 5 ìjọ tí mo dé lùbọ̀dá mi ò gbàdúrà lamẹ́ríkà báyìí láyé mi rí mi gbàdúrà rí láyé mi kọ́kọ́ ò dẹ̀ ṣe mí. wọn ṣáà ń pẹ́ ọlẹ́yà ń bíbá yìí tó bá fẹ́ pẹ̀rẹ̀ ó ti lẹ́nu freezer tọ́dún bá ń bọ̀ wá gbé bọ́ta nu freezer wá sí nǹkan ẹni. aláàánú kẹ pẹ̀ràn. lọ́dọ̀ tiwa Nàìjíríà báyẹn àfi kó ṣáàjì lọ ẹ wò ṣẹ́ fẹ́ gbọ́ mo bá woman kan pàdé ní orí program MS bàbá níjọ́ yẹn wọ́n dẹ̀ fún mi láǹfààní kémi náà mo lè sọ̀rọ̀ woman lọ́kọ́ sọ̀ kí n tó sọ̀rọ̀ nígbà tó wá dé yìí woman ẹsẹ̀ fẹ́.
no mo ń sọ ní ms mi mo sọ mo ní lórí program wọn ni mo ń sọ o. all right. mo ní lórí program mo ti pàdé woman ẹ̀pọ̀ fún mi ní chance kí n pè ń jọ ẹ̀ wọlé ṣe get so woman ẹ̀ wá sọ ìgbà tí woman ẹ̀ wá sẹ́ẹ̀dì kíní lẹ́yìn yóò hard mi lẹ́yìn àsọ̀rọ̀ ìgbà tí woman yìí sọ nǹkan tí àwọn muslim fojú òun rí fún mi ó lóun mọ man kan tó yẹ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ gbèsè ra ẹran léyà ni ó sì wà nù gbèsè yẹn. Allah ló kó bá. ó lóun náà rẹ̀ ṣe wòlímọ̀ fọ ọmọ tóun bí ni mo ní yẹ ṣe wòlímọ̀ fọmọ 15 years láti jọ́ tó lọ lè kí o mo ní kí lè kí ọ̀rẹ́ fi dà ǹjẹ́ kí n kí ọmọ gbogbo ilé ẹgbẹ́ tó wọ́n máa kí mi lọ́wọ́ máa sọ pé sàlámà àlékún mo ní tá ló ń ṣe sàlámà àlékún sí. ṣàwámà ni mo ní sẹ́gbẹ́lẹ̀ mi àti ẹ tó ń kí mi sàlámà àlékún ẹ jẹ́ ẹ̀pọ̀ ara yín kẹlẹ́ fọmọ ẹ̀sẹ̀ tó ti ń ṣe kọ̀ǹpútà kó máa tún fóònù ṣe ọkàn wọ́n gán abalẹ̀ fún ara ti tiẹ̀. meanwhile máàlù tí ọkọ ìkọ́kọ́ fẹ́ láàárọ̀ àáfàá tó dọmọ síwájú àyà ìkan tó ọmọ yẹn ń da obìnrin tọ́ so muslim ò ń ṣe tó ẹ even ẹ wo wọn ò ṣe ní lọ́ọ̀rẹ́ rárá gan ẹ tó bá lọ́ọ̀rẹ́ tó wà devote ní muslim ẹ sá fún gidi tó èṣù tó wà nù wọn kọjá anything láyé àbúrò tèmi Kaduna ló gbé ìgbà tó máa padà wálé báyìí ṣe ló ya wèrè kalẹ̀ gidi kọ́ tó wí anything báyìí ó ti fọ̀bẹ yọ wọ́n dá ẹ wo ọlọ́run ẹ wo wájú orí wọn àwọn tó bá ń kírun yẹn gan ẹ wo tẹ́ bá ní wọn lọ́ọ̀rẹ́ sá fún wọn wọn ń ṣèyàn rárá inú wọn ò dá o inú wọn ò dá rárá o jájá ni wọ́n ní. àwọn bàbá jamsu. ẹni muslim tó wá jọ ẹgbẹ́ devote muslim ni tó jẹ́ devote muslim lásán gan lóbìnrin gan mi lè befriend pé mo fẹ́ gbé sílé gan tó jẹ́ devote muslim pé mo lọ tí wákàtí 5 ohun táwọn pípù yẹn ń dálẹ̀ tó ti dálẹ̀ síyàn lára wọn òbò nìkan mọ̀ ọ̀dọ́ láyé wọ́n ń dó fóòbò wọn ní nǹkan tó fẹ́ wọ́n fa anybody láyé àfi ṣekúṣe kéèyàn kan wá sọ pé ó fẹ́ fẹ́yàwó 4 sínú ilé ìyàwó 4 tó bá lè ṣe déédéé ìyàwó 4 wọn ọdẹ tó kan àfi kọ́ máa ta ògì kọ́ máa ta èrí ṣé tó bá bí ọmọ tó lọ fẹ́lẹ̀ àṣẹlẹ̀ alẹ́ ra mọ́tò fún tó lè kọ́mpẹ́tì yẹ pẹ̀lú mọ́tò ṣé òun kan jẹ nǹkan gidi náà. bàbá mi àní mùsùlùmí ẹkú lọ́wọ́ dẹ ọpọlọ ní Jumia. Ọlọ́run fufu appreciate. ẹ̀sìn oníburúkú ẹ̀jìlágo 5 ẹ wò di ó lé muslim kan tó wà ní Stockton California lèmi ń gbé ẹyọ kan tó wà bẹ mo kọjá ń bẹ ìjọ ní gbogbo àti mi ìríjú ẹ̀ bí 3 4 5 lọ́nbẹ̀rì and it's a very big place mi gbọ́ aláwa kí n bá rú njọ́ tí mo dé mi ni. owó finance lọ fi sanwó bẹ́ẹ̀ owó lówó ẹsẹ̀lẹ́sẹ̀ ṣáà fraud. adé ń pera wa jókòó pé ẹ̀yin people yìí àwọn business kan àtẹ̀kọ́ ń pè ní franchise company a lot of people máa ń dáwọ́ jọ́dẹ̀ máa dábì iṣẹ́ wọn máa dá company ẹ̀sẹ̀ bá gbogbo wa ṣe jẹ́ bí 1 and something tó àtàwà lórí program ẹ̀sìn gbogbo wa lè dáwọ́ ká dá company sílẹ̀. ẹ wo ìgbàlódé ẹ dá company sílẹ̀ tán ẹ fi Muhammed ṣe olórí. so nígbà tá a wá ní ká máa kó yẹn ni wọ́n ń kó owó yẹn ń kó lọ Mẹ́kà ẹ wo tó ń jáde lára wa lọ sí Mẹ́kà sà ẹ wo 3 years ago 90 billion yẹn wo tó máa kọ́lé iṣẹ́ sí Èkó kọ́kọ́ iṣẹ́ sí Ìbàdàn kọ́kọ́ sọ̀yọ́ kọ́kọ́ sí everywhere every gbà wọn ọmọ máa ṣiṣẹ́ náà tí wọ́n dẹ̀ máa rí owó táwọn máa fi bọ́ family wọn ẹ wá kó lọ Mẹ́kà every year lẹ́ ń lọ Mẹ́kà every year lẹ́ ń lọ Mẹ́kà lẹ́ ń ṣe kíní kan kí ló dé. any 2 minutes more. yes sir ṣé torí wọ́n bá pé sà ẹ ń lọ bì kan lọ́dọọdún wọn nílùú yín ò dáa ẹ rówó lu ya ẹ wá pawó nílùú yín fòdìdí oṣù 11 ẹ wá ń kó lọ lẹ̀mí mọ́ ní oṣù kan ṣẹ́gbẹ́ yẹ kéèyàn ní ọpọlọ wàá ti Mẹ́kàdé wàá sì máa rẹ́ǹtì ilé wàá ti Mẹ́kàdé ò ní rówó jẹun. Allahu Akbar. àwọn muslim yẹn kan tó wà lábẹ́ àwọn tó Mẹ́kà yẹn tán dé ẹ tí wọ́n sọ kẹ́ máa fárun abẹ́ yín kẹ́ máa fárun orí yín ṣèbá láwọn náà ń ṣe ń bẹ̀. ibo ni Ọlọ́run ò sí kò sí Ọlọ́run wà nù tọ́ílẹ̀tì ó wà nù yàrá ó wà lórí ìrìn ó wà nù mọ́tò ẹ Ọlọ́run ọba táwa rí Elédùmarè táwa mọ̀ nílé kò ní ẹ lára kò níyàn lára. Tolú ṣe é ti reply yẹn. àwọn bípù yìí lágbá Ọlọ́run báwo tún ní ká máa gbà àgbàwẹ̀ Nàìjíríà bá àrọ́ náà lọ ìlú wa ni ò ní náà kò sómi kò sọ́nà a dẹ̀ ń gbá àwẹ̀ kí ni purpose àwẹ̀ yẹn. ìbẹ́ ń sọ̀kò àṣetánì náà. ọ̀sán ló máa pa gbogbo ẹ̀yẹ́ máa gbà wọ́n. èmi kẹ àríjọ tí mo ti dá Amẹ́ríkà gbogbo nǹkan báyìí mo kọ̀ wò pé ẹ̀dúró ná ìṣòro tó ń ṣe wá ò tiẹ̀ ń ṣe ẹ̀sìn rárá ẹ̀gẹ́dẹ́ gbàdúrà kan gbàdúrà àárọ̀ ni àárín nǹkan kan kó jọ ṣé mi ti máa lọ fa ṣé máa sọ fún mi iṣẹ́ pé ẹ̀jọ̀ mo fẹ́ lọ kírun ẹ̀jọ̀ mo ń bọ̀ o màá wá iṣẹ́ tí máa ti kírun tán o wọn ò ní gbọ́n mi dànù níjọ́ tí mo ti ń ṣe mi dẹ̀ ní problem kankan ẹ ṣe ẹ̀kọ́ ètò MC Lagbojo ní tìyín o ẹ máa rí ṣe o ẹni bá ní kẹ́ ẹ máa rí ṣe Ọlọ́run bá dì wọ́n lọ́nà lágbọ̀rọ̀ Ọlọ́run bá ogun máa fẹ́ jẹ́ wọn wẹ̀ tó bá dẹ̀ jẹ́ yìí náà ni Ọlọ́run á dé. tó bá jẹ́ mi náà mo ní kẹ́ ẹ máa rí ṣe kókùn yà pa mí dànù Ọlọ́run ò ní jẹ́ má èmi mi ì lè ṣe ẹ Ọlọ́run máa yẹ kí n pa àtúndì ibú mọ́láyé tí màá fi kú Ọlọ́run bá mi ò ní jẹ́. àmì ẹ̀kọ́ mi ló ṣeré. ẹ sà ọ̀dà ẹ ṣe pé tó.
Mr. Láyìntàn. Ẹ kálẹ́ sọ̀rọ̀. Ẹ kálẹ́ gbolé. Ẹ kú ètò. Ọlọ́run ló ń tò. Ẹ kú iṣẹ́ Ọlọ́run fún yín sí lágbára Ọlọ́run. Àmín o. Ẹ ní jábọ́ lágbára Ọlọ́run. Àmín àtẹ̀yọ́ náà. Kódà inú mi dùn gan pẹ̀lú àwọn ètò tó ń ṣe yìí. So ẹ kú bí ẹ sì ń kó wáyọ Ọlọ́run á kó gbogbo ẹ lágbára Ọlọ́run. Àmín àtẹ̀yọ́. Ṣé rí nǹkan tẹ́mi fẹ́ sọ kí n ṣe nǹkan tó pọ̀ nǹkan kékeré náà ni because ìdílé ìbí mi ṣe ń ronú yàtọ̀ sí tẹ̀fí mo máa ń ronú gan àtìgbà tí kíni yẹn tó ti ń ṣẹlẹ̀ mo ti máa ń rò pé ọ̀pọ̀lọpọ̀ lómi ò ti sọnù gidi gan àwọn atájí sọnù pọ̀ nínú ayé kọ́nà olólùbàdàn kọ́nà ó gbà wá kalẹ̀ ni so wọ́n máa pe àwọn kan ní ẹlẹ́bọ tí mo wá ronú pé òkè o lóòótọ́ mi ò dé mẹ́kà rí o bọ́ àwọn tó ń lọ mẹ́kà yẹn ṣe bí àpáta kan náà lọ tẹríba fún tí wọ́n lọ pọ́nlá so a dẹ̀ ní Olúmọ ní Ẹ̀gbá ń bì báyìí. ẹ̀kọ́ a máa ń lá nǹkan tí mi ń rò sí ni pé ṣé mẹ́ka yòókù sílé ayé ni ṣé bẹ́ẹ̀ gan ni yẹn fún wa. ọ̀dọ̀ wa yìí ilé àlá ni ọkọ ni. ọ̀dọ̀ wa yìí yòókù sílé ayé ó ṣe jẹ́ pé ti mẹ́ka ń bẹ̀ yẹn gangan tí wọ́n lọ kó rògùnrògùn lọ síbẹ̀ yẹn lọ pọ́n òkúta lá ṣé àwọn tí wọ́n kówó lọ síbẹ̀ yẹn sáwọn ní ẹlẹ́bọ ni àbáwá wà ń bíbá yìí táwọn ṣe nǹkan táwọn bàbá fi sílẹ̀ ní ẹlẹ́bọ tó bá di ijó iléyá wọ́n pẹ̀rẹ̀ ó níbi tí wọ́n kọjú sí kí wọ́n tó pẹ̀rẹ̀ so ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ yẹn kí nìyẹn ṣé Ọlọ́run ni wọ́n pààyàn fún ni àbí Allah wọn tí wọ́n bá fẹ́ kí wọ́n níbi tí wọ́n kọjú sí níwájú Kábà tí wọ́n sọ kò kí ń sọ Ọlọ́run òkúta ni o táwa náà ní bíbá yìí ṣẹ́rí nǹkan tó wá pọ̀ sí wọ́n ní ànábì rán Ọlọ́run ànábì sí gbogbo ayé pé kó wá jíṣẹ́ fún wa okay accepted nílẹ̀ Yorùbá ń bíbá yìí ta ni ànábì kọ́kọ́ jíṣẹ́ fún ilẹ̀ Yorùbá ń bíbá yìí tó ń sọ ànábì ò gbọ́ Yorùbá Lárúbáwá ni so ó dẹ̀ ń sọ èdè Lárúbáwá tó fi ń preach fáwọn èèyàn so ta ló gbọ́ Yorùbá tó ń ẹgẹ́ tí báyìí nǹkan tí mò ń sọ yẹn tó wá jíṣẹ́ fáwọn bíbá yìí pé ànábì sọ báyìí o ẹgẹ́ tí tó fi dé pé bóyá kíní yẹn ó ti lọ fàdé bíi pé wọ́n ti parọ́ fún wa jùnà ìgbà táwọn àwọn kékeré a máa lọ sí mosque so wọ́n máa ń sọ fún wa pé ẹ tó bá ti ṣe dáadáa nínú ayé tó bá ti kú ẹ tó bá ti dọ́run àwọn ọmọge ń bẹ lọ́run wọn kálukú máa ṣe bó ṣe wù ẹni tó bá ti gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ti fi kó wa láyà débi pé ìfúndò èyí tí ẹ bá ń sọ̀rọ̀ ẹ̀sìn mi kò kí ń wọ̀nyàn létí wọ́n ti parọ́ yẹn jùnà sẹ́yìn ní ọ̀dọ̀ wa ọmọ Ọ̀ṣun ṣètì lèmi ní ọ̀dọ̀ wa a ní igi kan ní ọ̀dọ̀ wa a pè igi yẹn ní igi ńlá so a máa ń bọ igi yẹn ní every year so àwọn òyìnbó máa ń wá láti ìlú wọn tó bá ti kú 5 days a máa bọ igi yẹn àwọn òyìnbó máa ń pọ̀ gan-an tí wọ́n máa ń wá láti ọ̀dọ̀ wọn tí wọ́n máa lọ sí igi yẹn tí ó bá ti kú 5 days a máa bọ wọ́n máa ń wá tí wọ́n máa lọ síbẹ̀ tí wọ́n máa bọ igi yẹn sí a máa fi 3 days bọ igi yẹn gbogbo nǹkan tó máa ń dùn tí ìlú máa ń túbà máa ń túṣẹ ọdún iṣu tó máa ń pe ọdún yẹn tó ojú ọ̀gá fi máa ń ṣe iṣu tó kálukú máa wá ẹgbẹ́ àbúrò wa mọ́mi wa tán wà ní tíráfù máa wálé ṣùgbọ́n wá tó kábíyèsí wa tá a jẹ nílùú wa ń gbà yẹn kírísítẹ̀nì ni òun náà bá lọ sí Jerusalem ń gbà yẹn ló bá dé ló bá ní pé òun gbà tóun dé pé òun ò bọ igi mọ́ o òun lọ́mọ nǹkan tójú òun rí ọwọ́ ìṣẹ̀ ń bọ́ ń bẹ̀ báyìí because nǹkan táwa ní àwọn òmọ̀túnmẹ̀ ọlọ́dẹ̀ sórí fún wa gidi gan ṣùgbọ́n àwọn bàbá wa tí látàrí ìgbà yẹn tí wọ́n ti fún wọn láàyè àwọn ni wọ́n dá problem sí wa lọ́rùn if not to kákùn fún wọn láàyè ní gbogbo nǹkan tá à ń fa èyí àwọn pípọ̀ yẹn ní agídí wọn ò kí ń gbọ́ tọrọ wọ́n mú tọrọ bọ́ wọn ò ní gbọ́ ṣé nítorí ẹ̀ bá pé tó ní làákàyè àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn ṣé wọ́n lè fi wọn lẹ̀ age of 6 years kẹ́nìkan fẹ́ age of 9 years kó bá sùn age of 9 years kó bá sùn kó fẹ́ age of 6 years ẹ̀ tẹ́ ń tẹ̀lé nìyẹn ìwé ẹ̀mí sì mo sojọ́ kùnrin ẹ̀sìn ẹni tó jẹ́ àbúrò mi tó jẹ́ obìnrin ọmọ mi lè fẹ́ ẹni tó jẹ́ ọmọ àbúrò mi ṣé kíní yẹn so make sense. lọ́dọ̀ mùsùlùmí make sense. ṣé ẹ̀sìn tí tó yẹ kí èèyàn máa tẹ̀lé ẹ̀sìn tó yẹ kí èèyàn máa sìn nìyẹn kí èèyàn sọ fún mi pé òun ṣe ẹ̀sìn tó jẹ́ pé tí kò tẹ̀ mí ṣe àwọn gan sáwọn gòkè ń ronú ni ẹ̀dẹ̀ máa fáyà òṣè máa sáwọn gòkè ń ronú ni because mi kò tẹ̀ yé mi èmi ò bá pé àbí tí ronú tèmi yàtọ̀ sí tiwọn ni sáwọn gan lè gbàrú ẹ ọyà ọ bí ó ti wà ní ẹ o ní tó máa lọ́mọ lọ́wọ́ nu wọn ọmọ 6 years kí n wá dé kí n mo fẹ́ fẹ́ age of 9 years kí n bá sùn
ṣé wọn ò ní fọlọ́pàá gbé mi. àsùpẹ́ ẹ̀. ẹ̀kẹ́ ńlá láìla. ẹ̀sìn wọn ọ̀yá ẹ̀pá ẹ̀sìn kékeré ẹ̀pá ẹni tí ó bá ti ṣe Islam ẹ̀pá ẹni tí ó bá ti gbọ́ nàbí kí ló dé. ẹ̀ka apá yẹn ló máa ń ṣe wọn. tẹ bá gbẹ́sẹ̀ tó wọ tọ́lẹ̀tì ẹ̀ pa tẹ bá forí lè wọ tọ́lẹ̀tì ẹ̀ pa. Ọlọ́run á gbà wá délẹ̀ o Ọlọ́run á gbà wá délẹ̀ o mi ní parọ́ fún yín. so ìyàwó mi wà nílé èmi wà ní Abẹ́òkúta tí mo ti ń ṣiṣẹ́ so after time bá ti kúrò ní school mo máa lọ sí ilé kéwú. àná ni mo àwọn ẹ̀ṣin lọ lè kéwú. àná ni mo pè é ẹ bá gbọ́ o àná ni mo pè é àwọn ọmọ tèmi ọlọ́lé kéwú mọ́ mi ò lówó lé kéwú ìwọlé lọ o àwọn ọmọ tó lápẹ́ mo bí wọn èmi mo ní wọn fúnra àwọn ọmọ mi ọlọ́lé kéwú mọ́. èyí náà gbà kọ́ máa ọmọ tí kò máa lọ lé kéwú ẹ̀dẹ̀ wà láyé ṣé obìnrin wà láàrin wọn. ṣé obìnrin wà láàrin wọn. ẹ mọ̀ pé ọlárú yín báyìí. ṣé obìnrin wà láàrin wọn bàbá. ọlárú yín lójú wa fi ń la. ṣé obìnrin wà láàrin wọn. ó ti gbọ́ ọmọdún mẹ́sàn-án. obìnrin gan ni fọ́sí fún mi. ó ti gbọ́ ọmọdún mẹ́sàn-án. kódà ọ̀sẹ̀ sí náà yẹ sí ní láṣẹ ẹni o. ó ti gbọ́ ọmọdún mẹ́sàn-án. ṣé ó ti gbọ́ ọmọdún mẹ́sàn-án. ó ti lé náà yẹ sí báyìí. wọ́n máa bàbà súbẹ́ o yéé ẹ ti gọ́. ẹ ti gọ́ jẹ́. ọlárú yín báyìí. wọ́n ti máa fọwọ́ tẹ piano lára ọmọ yín. owó sọ̀fọ̀ mi ni ọlárú yín báyìí gbogbo àwọn tá à ń gbọ́ ọlárú yín báyìí sìn ọlọ́run kó wa yọ bẹ́ẹ̀ ló ti máa kọ́ ìyẹn náà yẹ. MC ṣé ẹ ń gbọ́ mi. kí ni ẹ lọ fà. ẹjọ mọ bọ ẹdẹ sọ̀rọ̀ ẹjọ Mr. Soyinka Mukaila ẹ máa bọ̀ lókè fún wa pé 17 years ní Ànábì fẹ́ Àìṣà pẹ̀lú evidence ni o pé 17 years lànà bí fẹ́ Àìṣà. kọ́mọ́ wà ní comment section kọ́mọ́ bọ̀ lókè. wọ́n ti máa play guitar ọmọ yìí o. àwọn tẹ́lẹ̀ mọ́ sáfù yìí o. mo ti pè àwọn ọmọ mi ò lọ́lé kéwú mọ́ o n ò kéwú mọ́ dádì mi babaláwo ni dádì mi so kò sí nǹkan tó kẹ́ mi pẹ̀lú wa pé àtìlẹ́ tèmi ní mi ò fi bẹ́ẹ̀ fi tara sí gbogbo nǹkan báyìí because kí nǹkan báyìí tó máa ń wáyé lèmi ti ń rò pé kì í máa ní pé ẹni tó bá tí ò bá ṣe sèṣin àwọn máa wọ ṣé mùsùlùmí nìkan gbogbo mùsùlùmí nìkan tó máa wà lójó náà ni káàtẹ́ nípa lójó náà ti wà ṣẹ́yìn nìkan lẹ dáa ni ṣẹ́yìn nìkan lẹ wà kò sí lẹ́tọ̀ Ọlọ́run gbọ́ Ọlọ́run bá tó dára kò ní wọ̀ ẹ̀yin lẹ máa ń ka ìwọ̀ ẹ̀yin lẹ máa ń ka ìwọ̀ pé ká má ṣe báyìí ká má jẹlé ká má jẹlé Ọlọ́run ò léwọ̀ èyí tó bá sì lè fi bọ́lọ́run dára ẹ sọ̀rọ̀ ọ̀sọ̀gbẹ́ tọ́lọ́wọ̀ ògbọ́n ní ayé pé tó bá fẹ́ kírun o gbọ́dọ̀ fi arábìkì kírun bá ọlọ́run tó lè gbọ́ ọlọ́run tó lè gbọ́ ṣe máa ń jẹ lẹ́dẹ̀. òun gẹ́gẹ́ fẹ́ jẹ lálẹ́ yìí o. ó ṣe ọkọ mi. mo ṣàlùkọ́ àlùyà òun lọ́wọ́ àti kékeré mi tí mo rà lálẹ́ mo tó ra fùfú tí mo rà lálẹ́. aláwọ̀ sẹ́mọ̀. mi ò léwọ̀ ọlọ́run bá tó bèrè ò léwọ̀ o. àwọn kírun lọ church àdé ń gbàdúrà ọlọ́run ń gbàdúrà wa o. láàrin kó sí láàrin lórí láàrin láìka wa mọ̀. nǹkan tí mo fẹ́ sọ ọlọ́run á fún ìsagbára ọlọ́run ní wáyà sí ọlọ́run ọlọ́run á fún iṣẹ́ o ọlọ́run á san ilé sọ ọlọ́dúnmọ̀ àyà san ilé sọ ìsagbára ọlọ́run. láìkí ibi tó bá lọ́ọ̀rọ̀ ayẹ tó láwọ̀ àbí. kódà àti tí mo ẹlẹ́dẹ̀ yẹ gangan àti aláwọ̀ yẹ kódà mo ní kó fi kàn pa kí n tó wọlé. ó ṣe ọkọ mi. ó wà nínú ṣètò fún mi báyìí tí mo fẹ́ fi lo fùfú lálẹ́. ó wàá fi lo fùfú méjì àtẹlẹdẹ ọbẹ̀ kí ló fẹ́ fi jẹ. ẹ mọ kàn sí ẹ lọ pẹ súpù ẹ ni. ó lọ fẹ́ súpù ẹlẹ́dẹ̀. Ọlọ́run gbọ́ mo fẹ́ dùn máa rẹ̀ sẹlẹ̀rì. ó lè parọ́ wọ́n ti pa tó fún lọ́rùn kò sí kan tó kọ́ mi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ rọ. kódà mo fẹ́ lẹ́dùn máa rẹ̀ sẹlẹ̀rì ó wà ní ìfẹ́ lórí báyìí. o máa ń jẹ lókìrí mo ń jẹ ajá. kò sí nǹkan tó mi Ọlọ́run Olódùmarè ò lè wọ. ó ṣe ọkọ mi. gbogbo tó dá dáradára ni. má jẹ èèyàn o. àwa ṣe wàhálà jẹ́ pé ọ̀rẹ́ ń dá wa lórí. ajé o àwọn àfàdúrà alágbára Ọlọ́run ẹ fún àwọn àfà yẹn lẹ wọn ò lè wá sókè. kí wọ́n ṣá àwọn àfà jẹ́ pé wọn ò mọ ọkọ tán. kí ló fẹ́ kàn mí sí. kí ló fẹ́ sọ kò sí nǹkan tó fẹ́ sọ ojú everybody ti là. mùsùlùmí ló máa ní pé ẹ wá o ẹ káalẹ́ o gbogbo ilé o Allah ní ká sọ fún yín wọn ní sọ pé Jùbìrìlù ló sọ pé Allah sọ pé Muhammadu wá wí pé àwọn wèrè. alaye mo ẹ̀sìn yẹn títí mi kò pẹ́ ìwé máa wà rẹ̀. sórí àwọn bàbá mùsùlùmí pò lórí TikTok wọn ò ní gbérí mọ́. agbára Ọlọ́run láti Èdùmàrè. Mr. Tomboy àbí Tommy hello.
Hello? Hello? Mr. Tommy. Hello, Pastor Tọ́pẹ́. Ẹ kálẹ́. ẹ kú ètò sà. Ọ̀dà ló ń ẹ rí nǹkan tẹ́mi kan fẹ́ dá sí nínú ọ̀rọ̀ yẹn nọ́mbà one tí ò bá ṣe pọ́ làjú tó ti dé tó láwọn ìsìláàmù tó ẹ̀ṣẹ̀ wà lẹ́nu ṣebí mọ̀lẹ́ là ń pè wọ́n tẹ́lẹ̀ ìmọ̀líle ìmọ̀líle wọn yẹn náà fi gbé sàríà gbé gbogbo ẹ̀ wá lọ́nà kí apá wọn ń ṣe gbogbo ẹ̀ wọ́n ṣerú ẹ̀sìn yẹn lèèyàn fẹ́ máa ṣe torí Ọlọ́run ẹ̀sìn jágbájágbá ṣe pé ẹ̀sìn tí ò láàánú ibo náà fi ìjọmọ ènìyàn sí kò sí nǹkan tó kàn wọ́n wọn ò dẹ̀ tún lẹ́mí dáríjì ẹ̀sìn yẹn lèèyàn á lò wọn a máa ṣe scam ní gbogbo ẹ̀sìn yẹn gẹ́gẹ́ bí àkòrí yín bíbá yẹn Islam is a scam àwọn tó kàn ń ṣe àwọn ọmọ ọlọ́mọ tó ń fà wọnú bẹ̀ lánàá wọ́n ṣe àwọn agbègbè wọn náà ti lẹ́sìn wọn ti rí nǹkan kan tó ń ṣe táwọn mọ̀ pé sàkámàjì náà ní gbogbo ẹ̀ sàkámàjì ayé àtọ̀run ní gbogbo ẹ̀ ìgbà yẹn náà ni wọ́n máa sọ pé ẹ má pe mùsùlùmí lónìí mọ̀lẹ́ bá bá ìmọ̀ líle burúkú àwọn kan ló máa bá nídìí bandit àwọn kan ló máa bá nídìí gbọmọgbọmọ àwọn kan ló máa bá nídìí òsínwín àwọn kan ló máa dá nídìí gbéwìrì àwọn kan ló máa bá nídìí kí lorúkọ ẹ̀ náà ayákìlá gbogbo ẹ̀ àwọn ni kí ló dé sẹ́yìn nìkan ni ojú òun tì yín ni wọ́n bá tún ti wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n ti ń sọṣẹ́ tó ń ṣe wọ́n sáré lọ rìpọ́ọ̀tù péjì àwọn nìkan ni mo mọ̀ kọ́ máa wà ní ṣé FIP lẹ́ máa ń pè kíní ẹ ní MC àbí wọ́n sọ pamọ́ síbẹ̀ wọ́n bá èmi ò tiẹ̀ mọ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ìjọba ti sábọ́lẹ̀. èmi ò mọ nǹkan tó máa ń pè lẹ́fà bí ẹjọ́ kan ni mo wá wò kó dà pé ibi tí wọ́n kí kọ́kọ́ bẹ̀rẹ̀. máa rí wọn jẹ́ kí àwọn tó wà lẹ́fà jẹ́ wòye wọn á lè lórúkọ wọn ni àwọn 150 gbogbo ìwà dáadáa náà ń ṣe yẹn tó ń sọ pé kínní wọ́n máa fọ́ọ̀sì yẹn pé kó wá ṣe ẹ̀sìn wọn ṣé ẹ̀sìn yẹn nìkan ló wà ní Nàìjíríà nàbọ̀ ló wà lágbàáyé mo máa ń sọ kínní kan tó bá ku ẹ̀sìn yẹn nìkan mi lẹ́sìn mọ́ nìyẹn ẹ̀sìn dẹ̀ náà ń ṣe tó náà ń ṣẹ̀sìn. tó bá dára ẹ̀ lójú tó gbóńtọ́ kó máa bọ̀ lókè. wọn ò ní wá. MC bàbá adẹ ìdánwò wọn ò ní wá. ṣẹwà pa àkó ẹ̀tọ́ lù. àwa nìyẹn ọkọ mi. Ọlọ́run á máa kún gbogbo wa lọ́wọ́ ojú gbogbo anybody àtó látàn. àlà ojú tiẹ̀ ti ẹni tọ́pọlọ bá ṣì ń dùn lójú òní là. bẹ́ẹ̀ ni o ẹni tó bá kójú sápò òun lójú òní là lọ́wọ́ tá a dín ká tiẹ̀ bá dé yìí. èèyàn kan lè máa fi pẹ́ẹ́lí kó wá lómi ọbẹ̀ jẹ mọ́. ṣé muslim wà ń bẹ̀ ẹni tó fẹ́ gbé sókè wọn ò lójú ọkọ̀tà àjọtì. alájí tó wà lókè nǹkan wọn ò ní yọ alájí kan wà nínú bọ́ọ̀sì. mùsùlùmí ẹ má jẹ́ ká tán ara wa wọn ní alájí wà yọjú. lókè sẹ alájí Azeez wà lókè ṣé wọn kì í ṣe muslim ni. ẹ̀yin mọ ilé tẹ́ bá wà bẹ̀rẹ̀ jáde alájí Azeez Mahmood. Lagos boy alájí tí ó gbàgbẹ̀rẹ̀ ẹ kújọ́ mẹ́ta o. ìjọba pẹ̀lú alájí tó gba nọ́ọ̀sẹ̀sì. ọ̀rọ̀ ará Nàìjíríà ti sú èmi torí ẹ fẹ́ sọ Nàìjíríà di Somalia èmi ò dẹ̀ rí pé Ọlọ́run tó ṣẹ̀dá wa kò ńgbà tó dá wa sáyé kò ní òun dá ẹ̀sìn kan ó dá wa ni àwa la fabricate gbogbo nǹkan tí àwa fi ń da ayé rú yìí. Danny Fire, welcome. torí à ń da ayé rú ni àwa náà là ń da ayé rú. ńgbà tí Ọlọ́run tó dá wa tí ò separate wa tí ò dẹ̀ náà ní ẹ̀sìn kan. àwọn mùsùlùmí ti mú nẹ́tíwọ̀kì alájí. ó kàn ká pàdé ká fi ó dàbí garden ni bí àwa tá ń gbé lẹ́sìn tá ń gbé lẹ́yìn odi tó yẹ pé olúkálukú máa wà nínú fúláàtì ẹni tó bóyá wíkẹ́ndì táwọn èèyàn ò lọ bí iṣẹ́ tí òtútù ò mú àwọn èèyàn á pàdé ní garden àwọn ọmọ kéékèèké wá bára wọn ṣeré
àwọn àgbà tó bá wà bẹ́ẹ̀ wàá béèrè pé ibi ni mò ń gbé ibi ni wọ́n ń gbé nǹkan tó wà fún nìyẹn bọ̀tí láyé òde òní sìn wọ́n ti wá sọ́dà nǹkan míì ẹ rí oríṣiríṣi àwọn èèyàn ẹ kálẹ̀ o tí wọ́n wà lórí platform tá a máa sọ rádaràda ọba tó dẹ̀ ṣẹ̀dá wa ní èkó separate wa àwa mú ẹ̀sìn àwa fi separate ara wa àwa fi ń dayé. You can talk. Let him land there. Alhaji salaam alaikum. Alhaji. Wàlékún sàlámù. Wọ́n tún wọ́n sọ ẹ́ tí wọ́n ní. Ẹ mú ní gbogbo ilé. Allah olórí bú ni. Ẹ lọ ṣe. Èmi àtàláwo àti yáwó àti gbáwó àtàwó. Anabi Ibrahim kí lọ́lọ́run ní kí wọ́n ṣe ilé ayé. Alhaji. Bóyá tẹ bá ní nọ́mbà ẹ̀kẹ́ pé kẹ́ bèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n mìíràn pé gan lọ́lẹ̀ kéwú kéwú yẹn. Bí mo fẹ́ lọ sí ilé kéwú. You see. Ngbà tí mi ò ṣe lárúbáwá. Jẹ́ gíga. Ẹ ti rí. Kí ló kàn mí pẹ̀lú? Gbogbo ìgbà tí mo fi àwọn ọmọ mi gan sílé kéwú. Àwọn ọmọ tí mo fi lé kéwú gan mo ti withdraw wọn bẹ̀. Alhaji ẹ ní sùúrù. Alhaji ẹ tẹ̀ ní sùúrù mo fẹ́ bí question kan. SD mentor. Yes sir. SD mentor. Now ẹ sọ̀rọ̀ kan sìn ẹni pé ṣé Alhaji lọ lé kéwú ẹ jọ ẹ fi hàn mí inú àyá Kùránì tó ní kẹ́ ẹ lọ sí lé kéwú. Ìbàdàn fèmí sílé kéwú mi ò dùn mẹ́. Ọlọ́run ká wáyé. Ẹ mo lọ fi ṣiṣẹ́ ṣé mo fẹ́ lọ fi ṣiṣẹ́ báǹkì ni. Alhaji ẹ tẹ̀ ní sùúrù ojú àbọ̀ ń sìn SD mentor ẹ fún wa ní ẹni sùúrù. Ẹni sùúrù. Gbogbo àwọn ànábì tẹ́ ń ànábì mélòó ló jáde wá láti ilẹ̀ Lárúbáwá. Ànábì mélòó ló jáde wá láti ilẹ̀ Lárúbáwá. Alhaji. Mo ń gbọ́ yín. Ẹ máa ní sùúrù ṣe rí ìkọ́sọ̀ tó béèrè yín yẹn lọ́wọ́ yín yẹn ẹ ní sùúrù fún SD mentor kọ fún wa ní àyà Kùránì ibi tí Allah ti pàṣẹ pé ẹ lọ sílé kéwú ẹ lọ kọ́ Lárúbáwá kẹ́ tó máa sìn mí o ẹ fi hàn wá. Bàbá ìyá ẹ má bẹ ara ẹ náà nìyẹn ara tó jẹ́ kí ara tí gbogbo ẹ̀yin mùsùlùmí fi jábọ́ lórí ọ̀dọ̀ ọba Solomon jọ yẹn nìyẹn tẹ́ ẹ lulẹ̀ tẹ́ ẹ wá ń sunkún káàkiri mo béèrè question lọ́wọ́ ẹ dá mi lóhùn kó tó béèrè question tiẹ̀. SD mentor. Yes. Very simple question. Ẹ kàn lọ sínú àlùkùránì. Súrà wo, àyà wo ni Allah sọ pé ẹ lọ sílé kéwú kí ẹ tó kẹ́ ẹ lọ kọ́ Lárúbáwá kẹ́ tó máa sìn mí. Ẹ mọ̀ gbọ́. Nígbà tí mi ò sọ pé Lárúbáwá. Ayé ẹ dáhùn náà. Ọlọ́run ní ká wá ìmọ̀. Alhaji ẹ̀yin tẹ̀ kọ́ ẹ̀yin kọ́ ẹ̀yin mẹ́tọ̀ tó ń question. Ìmọ̀ tẹ wá yẹ kí lẹ fi contribute sí society. Ìmọ̀ story tẹ wá gbé fún yín. Alhaji story book tẹ wá gbé fún yín yẹn kí lẹ fi contribute sí society. Ẹ fi ń jayé rú nínú. Alhaji Azeez náà ti káṣírí bọ̀bọ̀ ìtú ìmọ̀ ẹ má interject ẹ jẹ́ fi mi àti ẹlẹ́ for just 10 minutes ẹ fi mi àti ẹlẹ́ ó máa sá lọ́sìn. SD mentor Alhaji ẹjọ́ ẹ bá wa mute. Fún wa ní àyà Quran kan tó sọ pé kẹ́ ẹ lọ sí ilé kẹ́ lọ kọ́ Lárúbáwá kẹ́ tó máa sin Allah. Ó yá fún wa ní àyà yẹn. Báńkì hu máa tọ́ bàlá fún mi yẹn ní sáà. Ọ̀gbẹ́ni sinmi ẹnu rẹ bára. Ó fún wa ní àyà àbí tí Ọlọ́run ti ní kẹ́ wá ìmọ̀. Àní ó fún wa ní àyà yẹn fún wa ní quotation. Òun náà lọ fún yín. Wọ́n fún yín ẹ̀yin náà ẹ gbọ́. Ọlọ́run ká wá. Quran chapter fún yín bá yín lè gbọ́. Mo ní Quran lẹ́gbẹ̀ẹ́ mi. Mo ní lórí fóònù. Ẹ̀wọ̀n ti jẹ́ ilimun ìmọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ká wá ìmọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. A ní oh my God báwo lè yẹn ṣe ní báyìí quotation jẹ́ ká ṣí ẹni sùúrù ẹ má ti béèrè
oh my god èmi ò gbọ́n tó ń sọ náà wọ́n ti dá yín lóhùn. mentor mọ́ tọ̀dàgbà tó mí náà ní sáà wọ́n ti dá yín lóhùn. ẹ ní sùúrù náà ọ̀gbẹ́ni Sidọ́fù ó máa jẹ́ bọ́ ẹ mentor fún wa ní quotation ní ìgbọ́n tó sọ. gẹ́gẹ́ bí náà bí wọ́n ní ọlọ́run ní ká wá ìmọ̀ ọlọ́run ní ká wá ìmọ̀. hello mentor ó ti yé yín. SD mentor. before saying Islam is ẹ̀sìn apànìyàn. SD mentor mi ìgbọ́n tó sọ náà ò dẹ̀ ní sùúrù SD mentor. yes. SD mentor. a ní mi ìgbọ́ àyà Quran tó quote fún wa ká ṣí kí n dẹ̀ ká. nínú àdìs ló wá ọlọ́run ní ká wá ìmọ̀. ṣebí bọ̀bọ̀ tó já bọ́ọ̀lẹ̀ yẹn ṣe bó ń sọ pé Quran ló fún mi. ọ̀ya ẹ wá. ṣe bó sọ pé Quran mo ní fún mi ní àyà Quran ní sùúrù àní onísùúrù sẹ́mẹ́ntọ̀ ẹ má máa da nǹkan pọ̀ ní tí mo bá bí ẹnì kódà tí ò bá síbẹ̀ sọ pé kò síbẹ̀ fún wa ní àyà Quran tó sọ pé kẹ́ ẹ lọ kọ́ lárúbáwá kẹ́ ẹ tó máa sin Ọlọ́run ṣó wà ń bẹ àbí ò sí ń bẹ simple. wọn ní ká kọ́. èwo ni iṣẹ́ ń gbọ́ mo ní o fún wa ní àyà Quran ni ṣó wà nú àyà Quran àbí kò sí. ẹ kò sí ń bẹ. wàhálà wà o ẹ̀sìn ránù lẹ́ ń ṣe o ẹ̀yin mùsùlùmí ẹ̀sìn ránù. ẹ gbọ́rọ̀ mi náà ẹ gbọ́. mi ìgbọ́rọ̀ ẹ kọ́kọ́ dá wa lónà àwa 180 something la wà bí. ní sùúrù farabalẹ̀ ooo ṣé o fi ṣúgbóná sẹ́nu ni máa ní sùúrù kò sí o ó wà simple mi ì tí béèrè àlàyé lọ́wọ́ ẹ ṣé ó wà nù Quran pé alukuran sọ pé kẹ́ ẹ lọ kọ́ ìmọ̀ lárúbáwá kẹ́ ẹ tó máa sin Ọlọ́run àbí kò sí ó wà kò sí ní tí mo kọ́ fẹ́ gbọ́ nìyẹn. ọ̀ya ẹ dúró ẹ bá ń sàyìn báyìí. ṣó wà àbí kò sí. ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ dúró ọ̀tọ̀ ní ká kọ́ kéwú ọ̀tọ̀ ní náà ní wílé. má kù sórí pílátífọ́ọ̀mù MC o. tẹ bá ní lárúbáwá èdè ní so ẹ mọ ti gbé sí. ẹ ní sùúrù náà ok SD mentor lárúbáwá náà SD mentor onílárúbáwá èdè ni onílárúbáwá èdè ni àbí. SDM bomi sẹ́gbẹ̀ẹ́ tó dára kó wọ́n pàkà lòlò ní bó dẹ̀pẹ̀ títí ẹ máa pé bàbá ẹ sì máa ké bàbá kan mi aláàlẹ̀ ẹ̀kọ́ ní pé ẹ sì máa pé Jésù ẹ bomi sẹ́gbẹ̀ẹ́ ọkọ mi. SD mentor ìbéèrè mi ni pé ṣó wà náà lùkúrá ẹ̀dẹ̀ tí ní kò sí ẹ wá ní èdè ní lárúbáwá my question is this ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá rí mọ́ṣáláṣí kan nílẹ̀ Yorùbá tó ń fi Yorùbá kírun wákàtí 5 ǹjẹ́ ó bá Islam lọ àbí kò bá Islam lọ. ẹ wá ọ̀ya nísìnyí ṣé gbogbo àwọn ìbò tí wọ́n ṣe. ṣé òyìnbó ni mo béèrè lọ́wọ́ yín simple question mentor ẹ̀dẹ̀ ń pera yín mẹ́ńtọ̀ kí lálẹ́ mẹ́ńtọ̀ gan. kò sí èrè tọ́lọ́wọ̀n gbọ́ so you can't tell me that. ẹ wá ní sùúrù mo gbọ́ yín ìtìbéèrè mi ni pé ṣé tẹ́ ẹ bá rí mọ́ṣáláṣí kan lẹ̀ Yorùbá àbí Nàìjíríà tó ń lo Yorùbá fi kírun wákàtí 5 lójúmọ́ ṣé ó bá Islam lọ àbí kò bá Islam lọ ṣé ẹ máa bá lẹ́pìtì ẹ̀. ó bá lọ àbí. ok ẹ ṣe now ẹ wá ní sùúrù ẹ ló bá lọ èkejì ni pé ṣé tẹ́ ẹ bá rí mọ́ṣáláṣí kan tí ò fọ́lọ́ kíbla tí ò straight mọ́ṣáláṣí ẹ̀ sí kíbla tó dẹ̀ ń kírun tó ń kírun wákàtí 5 àti jímọ̀ tó dẹ̀ ń fi Yorùbá kí pẹ̀lú pé kò fèsì kíbla tí gbogbo yín náà mọ̀ pé kò fèsì kíbla ṣó bá Islam lọ àbí kò bá Islam lọ. kò bá lọ tí ò ẹ kíbla gan ni kókó tí ò kí ni ìtumọ̀ kíbla sà kí ni ìtumọ̀ kíbla ìdojúkọ wa. ìdojúkọ bó kí ni sáìn kíbla yẹn ìdojúkọ bó. tó ti máa ń yọ àti ibi títí máa ń wọ ẹ wá. ada fún yẹn sí mo kì í bẹ́ẹ̀ ṣe dáhùn yẹn ẹ go straight to the point. ok kí wàá ní significant àti máa kọjú síbi tóòrùn ti ń yọ pẹ̀lú Ọlọ́run now ẹni ibi tóòrùn ti ń yọ ni ẹni tó bá dẹ̀ kọjú síbòmí yàtọ̀ síbẹ̀ pé kò kí ń ṣe Islam kò practice Islam ẹ wá fi hàn mí nínú àlùkùránì ibi tí kùránì sọ pé kẹ́ ẹ kọjú sí kíbla ẹ kọjú mọ́ṣáláṣí yín sí kíbla kẹ́ ẹ tó máa kírun ẹ fi hàn mí nínú àlùkùránì. ọ̀nà pọ̀
ó pọ̀. ó yẹ fún wa ó yẹ fún wa Quran chapter kìíní. ẹbí mi ní tẹ́tírì pẹ̀sì báyà bí ayé mi náà bí ẹbí nìkan. àní ẹ dáhùn eléyìí náà tẹ bá ti dáhùn last one yìí ẹ máa béèrè ẹ má ti béèrè ẹ fún wa ní àyà Quran tó ní pé ẹni tí ò bá ti kọjú sí kíbla kò kí ń ṣe Islam. mo ma sd mentor ẹ lo ẹni sùúrù náà sd mentor ẹni sùúrù tẹ́ ẹ bá fagídí sọ̀rọ̀ ànígbọ́yìn ẹ̀rọ ẹni sùúrù now sd mentor ẹ ti sọ pé ọ̀nà pọ̀ nù Quran tó ní kẹ́ ẹ kọjú sí kíbla ẹ wá fún wa ní àyà ẹyọ kan tó ní kẹ́ ẹ kọjú sí kíbla kẹ́ tó lè máa kírun ẹ fún wa ní àyà kan. ẹ mo ti gbọ́ yín mo lé alẹ́ ẹ máa bí mí ẹ fún wa ní àyà eléyìí náà the last one yìí. So Alhaji Azeez ẹ̀yin yìí bẹ́ẹ̀ gan mẹ́ka gan. kí ló kàn Alhaji Azeez ń sìn ẹ fà Alhaji Azeez sílẹ̀ àní kẹ́ fún wa ní àyà kan nu Quran tó ní kẹ́ máa kọjú sí kíbla kẹ́ tó máa kírun. ẹ fi máa yilẹ̀ ẹ fi máa yilẹ̀. ẹni tó sọ fún pé ibi tó òrùn ti ń wọ̀ ibi tó ti ń yọ ta ló sọ fún ẹni yẹn pé òrùn wọ̀ òrùn wọ̀. ẹ ti jẹ́ kí kọ́sítọ́mà mi sálẹ̀. tó òrùn náà wọ̀ ní. mo sọ̀rọ̀. ẹ mọ̀ pé ní ẹlẹ́ni sí pásítọ̀ mú yín. ẹ jọ mo ń bọ̀ ẹ jọ. mo ń da inú.